Bayowa Films and Records International. Mi kì í ṣe ẹran ríro, àlòjù ilẹ̀ òbírí. Ogogo ikú alára tàrà bọ́ sórí ilẹ̀ èdè wa. Ó kàn sọ ní dápọ̀, ó lálá sí pọ̀. Fẹ́nikẹ́ni tó bá mọ̀ ọ́n o. Fẹ́nikẹ́ni tó bá mẹ̀fẹ́ gbọ́ o. Fẹ́nikẹ́ni tó bá má wà. Aṣáájú, ìjọba reason tàbí invite ẹ wá sí ibà. Ọ̀gá ọlọ́pàá, tí n bá sọ fún yín pé mo mọ reason tẹ́ ṣe invite mi wá sí station yín, ipò yé mi, mò ń parọ́ ni o. Kò yé mi rárá, mi ìmẹ̀ṣẹ̀ mi kódà mi ò ríro. Ẹ̀yin lè máa sọ fún mi sí nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ mi. Tẹ́ fi invite mi wá síbí. Ṣé o fẹ́ sọ wípé o mọ̀ pé wọ́n pa èèyàn síwájú ibi tó ti ṣe show? Nígbà tẹ́yin náà máa wí sí ẹni wájú ibi tí mo ti ṣe show. Kì í ṣe inú ibi tẹ́mi ti ṣe show ni wọ́n pa èèyàn sí. Nínú ìwádìí wa, a gbọ́ pé àwọn jàǹdùkú ẹ̀ ló pa èèyàn yẹn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan aṣáájú ọmọ, gbogbo bí kíbi tẹ́mi bá ti lọ ń ṣeré, èmi ò kí ń kó àwọn jàǹdùkú káàkiri o. Àdẹ̀ kí ń gba jàǹdùkú láì wá síbi eré wa. Kódà bí jàǹdùkú bá rí owó san wọlé, bí n bá fi lè kófìrí ẹ̀, màá pe àwọn security mi pé wọ́n láti gbé jáde. Bí mo ra èèyàn bá jọ ti jàǹdùkú lásán, mi ò ní fojú sílẹ̀ fún torí mi ò fẹ́ràn jàǹdùkú. Ọmọbìnrin tí wọ́n torí ẹ̀ para wọn yìí, a ti arrest ọmọbìnrin yìí. Ó jẹ́ mú wa lọ sí ilé ọmọkùnrin tó pààyàn yìí, ṣùgbọ́n nígbà tá a máa fi délé ẹ̀, ọmọkùnrin yẹn ti gbé bẹ́. A jẹ́ mọ̀ pé o máa mọ ibi tó sá lọ. Ṣé wá rí pé ẹ̀yin gangan ni agbára lọ́wọ́ yín tí ẹ̀ lówó ṣe yẹ kẹ́ lò? Ẹlẹ́kùdà, ẹnìbọn, ẹni tear gas, gbogbo nǹkan tó fi mú ọ̀daràn pátápátá ló wà ní káwọ́ yín. Ẹ wá sọ wípé ẹ ti dé ilé ọ̀daràn náà, ẹlẹ́ẹ̀bá ẹ ló ti sá lọ. Ṣé mi wá ní ẹ fẹ́ kí n mú microphone tèmi tí mo fi ń kọrin kí n máa fi lé ọ̀daràn káàkiri? Askari, ọ̀gá ọlọ́pàá, ọ̀tẹlẹ̀múyẹ́, ó kù díẹ̀ káàtó. Aṣáájú òkòkòríkò bọ́lọ́pàá ṣọ̀rẹ́ fún wa ní all necessary informations ta lè fi arrest ọ̀daràn tó pààyàn yìí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ti ń bá ọlọ́pàá ṣọ̀rẹ́ tipẹ́tipẹ́, mo dẹ̀ súnmọ́ ọlọ́pàá, mo dẹ̀ mọ̀ pé tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́, wọ́n fẹ́ mú ọ̀daràn ni àbọ̀ ń wá kankan ni, ọlọ́pàá mọ̀ wọ́n ti máa ṣiṣẹ́ wọn. Torí náà èmi ò mọ gbogbo nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o, ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀, abẹ́ẹ̀dẹ̀ fẹ́ kí n parọ́ ọ̀mọ́ tí mi ò ṣe mọ́ra mi ni. Òkòkòríkò ò fẹ́ kọ́pẹ́ pẹ̀lú àbí? Fi sílẹ̀ o, sórí gbogbo concert àtàwọn shows ẹ tó kù, ibi báyìí ló ti máa ṣe. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn, kò sí problem. Kíní kan ni mo mọ̀ pé ẹni tí ò bá jẹ́ gbì kò lè dá ìgbì. Ogogo ikú aláṣà kàṣà bọ́ sórí ilẹ̀ èdè wa. Ó kàn sọ ní dápọ̀, ó lálá sí pọ̀. Fẹ́nikẹ́ni tó bá mẹ̀rin rí. Fẹ́nikẹ́ni tó bá mẹ̀fẹ́ gbọ́ o. Fẹ́nikẹ́ni tó bá má wọ̀dà. Ìyẹn fẹ́nikẹ́ni tó bá mèdè gbọ́. Ọ̀rọ̀ sì ti mẹ́. Ọ̀rọ̀ sì ti mẹ́. Ọ̀rọ̀ sì ti mẹ́. Ọ̀rọ̀ sì ti mẹ́ o. Ọ̀rọ̀ sì ti mẹ́. Ẹ ti rí àwọn ọ̀daràn yẹn mú? Yes sir. But ìgbà tẹ́ ti rí ẹni tó pààyàn arrest kí ló wá dé ṣe ti detain aṣáájú sísàlẹ̀? Àṣà àtàárọ̀ yìí nígbà tí aṣáájú dé, àìtí rí ọ̀daràn yẹn mú. 30 minutes ago làwọn guys jẹ́ fóònù mi pé wọ́n ti mú ọ̀daràn yẹn, a dẹ̀ ti detain ẹ̀. Ok, lọ mú aṣáájú wá. Yes sir. Officer. Ẹ káàsán o. Ẹ káàsán. Ẹ káàsán madam. Ẹ káàsán. Ẹ ṣé. Èmi ni manager aṣáájú. Àwọn ni Francine. Madam ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó, ẹ jókòó. Madam, mo sorry gan. Lórí mátà yẹn, CP ti call mi.
so fáìlì yẹn náà mo ń treat lọ́wọ́ ló wà wájú mi so mo ti ní kan lọ mú aṣáájú wa. ẹ ṣe gan ni sà. ẹ ṣe. aṣáájú báwo ni. Oh, okay. Aṣáájú ẹ ní bínú sí wa náà pẹ̀lú nǹkan níta fún yín lórí mátà yẹn. Good news tí màá tẹ̀tú fún yín sí ni pé ọ̀daràn tó pààyàn yẹn gan àti arrest ẹ̀. Olúwa ó ṣeun. Ọlọ́run máa ṣeun. Ẹ ti arrest ọ̀daràn yẹn. Àti arrest ẹ̀. Ìsinmi ṣẹ̀ṣẹ̀ gbà pé yan ọlọ́pàá ẹ̀ ń ṣiṣẹ́ yín bí iṣẹ́. Káàdì mi nìyẹn. Anytime tẹ́ bá ti ní show ẹ ṣáà ti call mi. A máa fún yín ní full security so kò ní lè máa sí problem mọ́. Ẹ ṣé gan ni. Ẹ ṣé mo dúpẹ́. Madam, lẹ́ẹ̀kan sí ẹ̀ ní bínú o. So ẹ má bá a pe àwọn ọ̀gá pé ọ̀rọ̀ yẹn ti níyànjú. ẹ ṣe gan ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. So ẹ má bínú pẹ̀lú gbé dìde tá a gbé yín dìde ṣe gbọ́. ẹ jọ̀ọ́ tẹ́ bá máa ń ṣé mo lè máa mú. Kò sí problem ẹ lè máa lọlé. Ṣe gbọ́. Ẹ ṣe ọ́fíìsà. Ẹ ṣé o. Ẹ ṣé gan ni. Ògbógbó ìgbà láṣà àgbàṣà bọ́ sórí ilé ìjọba. Ó kàn sọ ní dáàbọ̀, ó lálá sí ibò. Bẹ́nikẹ́ni tó bá mẹ́rin rí. Bẹ́nikẹ́ni tó bá mẹ́fẹ́ gbọ́ o. Bẹ́nikẹ́ni tó bá máa wọ̀dà. Ìyẹn bẹ́nikẹ́ni tó bá mẹ́fẹ́ gbọ́. Aṣáájú. Ojú yín rè. Ẹ káàárọ̀. Ẹ ti bínú sí mi gan. Abínú kẹ̀ abínú rárá o. Ẹ wò tí àwọn ò bá bínú èmi ń bínú o ṣé ìwé tó ṣe fún wa yẹn dá ni. Ẹ má bínú mi mọ́ mọ́ láti gba ìlú náà tí wà mí ṣe máa get in touch pẹ̀lú yín mo dẹ̀ make our course kan kò get through ni o ẹ má bínú. Anyway kún ti ẹ̀rọ wa sí i wọ́n ní ká fún yín láwọn package kan ó wà ní mọ́tò ẹ̀dẹ̀ ní láti tẹ̀lé wa lọ sínú mọ́tò sí. Sorry ní ṣe ṣeré ṣeré rárá o 10 rounds ló wà ní lọ́dọ̀ wọn lórí tó bá fọkàn pẹ̀lú mi máa fún agbárí ẹ̀ torí náà kò. All alone Maya get back. ẹ guess kí ló ṣẹlẹ̀. All alone. Aláìgbọ́ tó bá fọ́ọ̀gù máa fi máa fọ́ gbogbo ọ̀yẹ̀ ìdánù ó yẹ gbọ́dọ̀ sẹ́yìn. Ọmọ ìyá máa ṣe. Ó yẹ gbọ́dọ̀ sẹ́yìn jọ tó máa ojú mọ́ mi. Wo aṣáájú igbó ọ̀dájú bá wà yìí o ọ̀sán lè dòrò tó bá fi àlọ́ pẹ̀lú wa. Ṣètò wá rí i pé ó ti tẹ ọká nírù mọ́lẹ̀ ó dẹ̀ dìde ọkùnrin jẹ ọká. Èmi ò gbàgbọ́ o ṣé wọ́n fi làtẹ̀lẹ̀ máa ti búrò wọ́n yẹ̀ dànù wọ́n bá wò. Since so they decide láti jẹ́ our angels wo àwọn ọmọ àyè hesitate láti tó pẹ̀lú ruthlessly àwọn gbẹ́sùmù kọ́ ọ̀sán gbọ́ngàn àgbà ìdánwò ó lè wá sọ̀tọ̀ fún mi. Kò sí ìgbìmọ̀ ní lẹ́yìn ọgbà ó lè ṣe ẹ̀rù bá wa láti òkè àti pòṣẹ́ wọ́dà èṣù yóò rí jọ. Aṣíwájú on one condition a lè fi ojú tó bá ti lè organize call 5 million naira fún wa as damages. Angels wọ́n ní tàbá wo dídùn inú onílẹ̀kẹ̀ wo dídùn kan má wà ní ṣé náà àwọn tẹ̀lé mi sí kò ní máa ṣe organize 5 million naira damages. Aṣáájú fún ẹ ní orí ọ̀fẹ́ láti pe èèyàn kan ṣoṣo just one person
What is it? Hello. Jimmy. Yeah, aṣáájú ni. Kò sí problem. Take it easy, everything ma wà okay. Ìjọba sọ pé àwọn nídìí sí. Wọ́n láwọn nídìí 5 million naira fún damages àwọn. So bá mi mọ̀ ṣe máa bá organize. Follow me, my friend. Ojú ẹ̀ báàgì mo nọ́mọ̀ tó fẹ́ àti láàbù wa àwọn Ìbòrò ni létí ṣàlà. Ẹ kú jókòó lórí wọn. Ẹ kú jókòó. Mo ti ṣiṣẹ́ yín fún kí ọmọ wa bá yín láìpẹ́. Ẹ ṣé gan-an. My honorable. Long time. Ẹ̀kọ́ àtijọ́. Ẹ ṣé. Business nǹkan ṣán click. Àlàáfíà, ẹ ṣé gan-an. Ẹ ṣé. Báwo ni? Honorable. Ẹ ṣé ọjọ́. Ẹ kú dìde. Nǹkan tó gbé mi wá síbí lẹ́nìí gan-an ni torí ọ̀rọ̀ aṣáájú tó wà ní ìhámọ́ yín ní house ń bíbá ẹ̀. Honorable, ìyẹn lẹ ṣe wá dìde wá. Ẹ bá ti call mi. Kò ń ṣọ̀rọ̀ orí fóònù rárá. Ọ̀rọ̀ ojúkorojú ni. Àti pé àpọ́nlé lára ń fẹ́, ara ò fẹ́ àbùkù, ṣé mọ̀. Ọmọkùnrin yẹn, ó ṣẹ̀ wá gan-an. Ó ṣàwá angels gan-an. Àti invitation cards. Àti forúkọ ẹ̀ sí. Ṣé mọ̀, ó nìkan lélẹ́rẹ́ ta pè. Àwọn èèyàn ńlá láta fún ní invitation. Gbogbo wọn ti dé, wọ́n jókòó. Kò turn up. Ẹ worú ẹ̀ náà. Ó mess wa up gan-an. Ó dẹ̀ dùn wá. Breach of contract. Offence ńlá ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, my queen, máa fẹ́ kẹ́ bá mi dáríjì. Nítorí pé ọ̀rọ̀ yìí ó ti di wàhálà ńlá gan-an nígboro. Tó yẹ pé rédíò, tẹlifíṣàn, pépà gbogbo ẹ̀ ló ti gbé wípé wọ́n kidnap aṣáájú ni. Màmá ẹ̀ gan wà lẹ́sìn lọ́dọ̀ mi. Fiancé ẹ̀ ló jókòó ń bíbá yín. Ẹ jọ̀ọ́, ẹ ṣábà mi wò ṣe. Honorable, ẹ tóbi lọ́wọ́ wa gan-an ni. Ṣé gbogbo nǹkan tẹ́ ti ṣe fún wa sẹ́yìn la fẹ́ rò ni? Àbí tẹ́ ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́? Àbí tí ẹ sì tún máa ṣe fún wa lọ́jọ́ iwájú? Anyway, Angel, Supreme Being, get him here. Okay. Ní gbogbo ìgbà ṣá, wọ́n appreciate. Kí la wà fúnra wa fún? Ó ṣojú. Gbogbo báwo? Ṣé wọ́n kì í? How are you? Thank you very much. Ẹ kú jókòó lọ́rẹ́bù. Ẹ ṣé gan-an. Oore ńláńlá ni ẹni tí ó wá yín kàn ṣe fún gbogbo eléré. Torí ní ọjọ́ yẹ wa, ó wọ́n wá nílẹ̀ gidi gan-an ní ó dẹ̀ dojú tì wá. Ṣùgbọ́n àwọn àgbùdọ̀ rírú ẹ̀yìn báyìí ká láàárẹ̀ èèyàn. Ẹ ṣé. Sherry, Honorable, èèyàn ló wà lẹ́yìn òrò tó rò fi ń ké. Ẹ lè béèrè nǹkan tí lọ́wọ́ àwọn angels kálá ní ṣe fún yín. Torí ẹ wú olówó àgàn. Torí ọmọkùnrin yìí ó fi ọwọ́ pa idà wa lójú torí pa jóbìnrin. A kàn fẹ́ jẹ́ kó mọ̀ pé a kì í ṣobìnrin lásán. Ẹ ṣé mo dúpẹ́. Okay, dìde baby dìde. Inú mi dùn pé ẹ fi ọwọ́ honorable wọ̀ wá. Then gbogbo ẹ̀ṣẹ̀ tó wù kí aṣáájú kó tún ṣẹ̀yìn. Mo fẹ́ kẹ́ jọ̀ọ́ kẹ́ bá mi dáríjì. Òun náà kò ní ṣe irú ẹ̀ mọ́. Lórí 5 million naira damages tẹ́ sọ pé ká lọ mú wá. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa reduce ẹ̀ sí 2 million naira. Anyway, baby, Sherry, àti 5 million àti 2 million.
Even tá bá ní kó mú 10 million wá. A tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n rí 5 million tó ń sọ yẹn, àwa ju 5 million lọ. Torí nǹkan tó ṣe fún wa, ó dùn wá gidigidi gan ni. Ṣùgbọ́n ṣá, gbogbo wa lọ́wọ́ Queen. Well, nítorí honourable bó ṣe jẹ́ lọ́wọ́ wa àti 2 million àti 5 million bí vice mi ṣe sọ ayọ̀ǹda ẹ̀ fún yín. Ẹ ṣé gan ni Queen, ẹ ṣé gan ni. Dáadáa la máa bára wa ṣe àní tẹ́ lọ́wọ́ ara wa. Ẹ ṣé gan honourable, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ni. Ẹ̀yin angels ẹ má bínú sí mi o, mo bẹ̀ yín ni, ẹ dáríjì mi. Torí tẹ́ bá bínú jù báyìí lọ, ẹ tó bẹ́ẹ̀, ẹ jù bẹ́ẹ̀ lọ. Mi ní fẹ́ kẹ́ bínú púpọ̀. Ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ni mo fi ń yangàn nígboro, ẹ̀yin náà ni aṣọ iyì àti ẹ̀yẹ mi. Mi dẹ̀ kí n sọ pé tóbìnrin báwo. Nítorí fa gbogbo ọ̀rọ̀ yìí náà láti ilẹ̀. Mo ti sọ fún máníjà mi kó bá mi write yẹn officially pé nílé meet up lórí déètì yẹn. Wípé ká fún yín déètì mi. Bóyá ẹ wá tètè rí lẹ́tà yẹn gbà ni o. Bóyá máníjà ni kò kọ́ rárá ni o. Mi yàn rí àárín yẹn. Mo wá fẹ́ kẹ́ dáríjì mi, kẹ́ má bínú. Ṣé èèyàn kan rárá yín sin aṣọ pé òun ò róbìnrin ni? Àbí èèyàn àríru yín sin alóhùn ò rí èyí oge? Àbí èèyàn àríru ẹ̀ǹjẹ̀ tèmi nísìn alóhùn ò rí Shakira? Àbí èèyàn àríru ẹ̀ǹjẹ̀ Lọ́lá alóhùn ò rí J-Lo? Pé èèyàn lè tiẹ̀ wá rí ẹ̀ǹjẹ̀ wẹ̀ mímọ́ gan-an. Gbogbo yín pátápátá lẹ dùn. Ẹ̀dẹ̀ náà ju orin tí mo kọ́ ní rẹ́kọ̀dù mi kan tí mo ní. Ajá tẹ́ rí yẹn ó láìkì egun, ọ̀bọ tẹ́ rí yẹn ó fẹ́ràn gẹ̀dẹ̀. Èmi aṣáájú mo láìkì obìnrin torí pé obìnrin ló bí mi, kò ní ragbá fún ẹni tí ó láìkì obìnrin. Ẹ má bínú sí mi, ẹ jẹ́ ó tán síbẹ̀. Kokoriko. Aṣáájú ọmọ kokoriko. Mo pé bẹ́ẹ̀. Mo pé gangan. Mo pé lọ́lá. Ojú ẹ̀ rè. Aṣáájú ọmọ, kí ló dé? Látijọ́ tí mo ti dé ni mo ti ń pe fóònù ẹ̀. Kí ló tó gbé calls mi? Àmọ́ pé mi ì lè mọ̀ pé ó ń pè mí kí n má gba aago ẹ̀. Mi ì lè mọ̀, má bínú. Anyway, ká tiẹ̀ fi gbogbo yẹn sílẹ̀ náà. Ń gbọ́, wọ́n níbi bíbá ẹni Jùmọ̀kẹ́ ń gbé ń sìn. Ọmọ aráyé ogun. Jùmọ̀kẹ́ ò dẹ̀ tí kó wálé o, ó sì wá lé wọn ni o. So nǹkan tó ń sọ fún mi ń sìn ni pé ìwà àti Jùmọ̀kẹ́ ẹ̀ ń fẹ́ra yín. Ìfẹ́ wa ti wọnú ara wọn. Aṣáájú ọmọ, kí ló tí o ní ojú tí o fi ríran náà? Ṣé o mọ̀ pé mi ni mo ti ń gbéjà fún láti bàtà ti pàdé ni? Àbí o mọ̀ pé mo ṣe sí ẹ rárá? Kì í ṣe bẹ́ẹ̀. Bí wọ́n ṣe ń jù fún mi gbà yẹn, bẹ́ẹ̀ náà ni Júmìnú náà ló ń ju tiẹ̀ fún mi. Ó kàn lọ jámọ́ Júmì lọ́wọ́ ni. Aṣáájú ọmọ má ṣe báyìí fún mi. Mo nífẹ̀ẹ́ gan-an. Ní sùúrù mo pé jẹ́ àfikíní ilẹ̀ fún Júmì, jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ gbogbo aká wà níwà àtọ̀rẹ́ nísìn, jẹ́ kí Júmì dúró tìyàwó. Aṣáájú ọmọ, kò sí nǹkan tó jọ o, wojú mi dáadáa. Ṣorí èmi mo pé lọ́lá ní ìgboro Èkó yìí, ẹnu tí n bá fẹ́ jẹ kò sẹ́ni tó má bà mí dúró. Bẹ́ẹ̀ ni mo sọ, kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Júmì bèbí, ọmọ tó dùn tí ó wà òkè. A ní kò ní ra gbá fún ẹni tí ò láìkì obìnrin. Mo ní pé kò ní ra gbá fún ẹni tí ò láìkì. Jùmọ̀kẹ́, wọ́n ti sọ bẹ́ẹ̀ náà. Ṣé o lè rántí ṣá? Ká pé mi wàá mú ẹ jáde ni. Ó mọ̀ kó wà ti fi ronú ṣe ẹlẹ́ṣẹ̀ sínú ilé ṣá. Tó bá wá mú mi jáde ńkọ́? Ṣé bó mú mi jáde láti ríyàn náà ni? Kò lè ríyàn. So ẹni tó bá wá rí yẹn, ọkọ mi ló wá fẹ́ rí. Jọ́ta lọ́kọ ẹ o. Aṣáájú ọmọ of course. Aṣáájú ọmọ. Yes. Ṣé bíjókòó náà lájọ pàdé ẹ̀? Tí a bá jọ pàdé ẹ̀ nígbà kan náà, ó mọ̀ pé mi láti mẹ́ran nínú àwò kí wọ́n tó mẹ́ran ni. Yóò mọ̀ pé bó ṣe wù wọ́n ló ṣe wù mí náà ni. Wá wojú mi dáadáa. Jùmọ̀kẹ́, wojú mi dáadáa. Ṣorí ní ìgboro Èkó yìí, màá fi ẹlẹ́kàlàkà ìwà bẹ́ẹ̀. Àyè ajá, nǹkan tó máa ṣe fún ẹ, wò ẹni tí ẹ̀gbọ́n nílé sọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, idiot. Júmì mi, Júmì.
má bínú rárá kò yẹ mo mọ̀ pé òkè ṣọmọ lọlé lọ gbèsè wà yẹn lọ́kàn mi ṣe balẹ̀ èmi gan bá ti wá bá yín bẹ́ẹ̀ àmọ́ mo mọ̀ fi ẹlẹ̀ bẹ́ẹ̀ fún ni àti wípé mi ìfẹ́ kó wojú ẹ o kò yẹ ó fẹ́ dáhàrin warú ni omi ìlẹ́ni tí ń ṣe pẹ̀lú ẹ̀ rárá o lẹ́yìn ìwọ nìkan kò sórúwọ̀ ẹ̀ mọ́ gbà bẹ́ẹ̀ ìwọ nìkan ló dùn bí mọ́mì mi kò yẹ fọkàn ẹ balẹ̀ ọlọ́run relax pàṣẹ ìkúrọ́ra alábàákú ẹ̀wà àti pé ṣọ̀nkú tó gírí ò bá lanu aláǹgbá ò lè wọ bẹ̀ má fún wọn ṣe o àwọn bá wo. ẹlẹ. màmá mi màmá mi aṣáájú. kí ló ṣe wá àti ọmọbìnrin tó ń pariwo lọ́ńtà yìí. bí màá ṣe jókòó jẹ́jẹ́ mi láàárọ̀ yìí máa nìyẹn o bọ́mọbìnrin yìí má ṣe wọlé dé nìyẹn ọ̀rẹ́ dẹ̀ ló jẹ́ sí Júmi mo dẹ̀ ti ń fẹ́ Júmi ọ̀rẹ́ yìí mo dẹ̀ sọ fún pé mo ti ń tẹ̀lé ọ̀rẹ́ o àfi bó ṣe yarí kanlẹ̀ láàárọ̀ yìí o tó láfi tó ń bá bómi jẹ kó ń tó lọ ń bá nírọ̀ o n tó di wàhálà nìyẹn o. ọkọ mi má bàbá mi ó dáa bẹ́ẹ̀ o ṣùgbọ́n ṣọ́ra o àwọn ọmọbìnrin yìí lé o pàápàá èyí tó bá nífẹ̀ẹ́ fúnra ara ẹ̀ ó ṣòro ó jábẹ́ o ṣàánú mi o jọ o. mo ti wọ́ màmá mi àmọ́ kò ní sí nǹkan kan ní agbára Ọlọ́run àti pé ní ọlá yín kò ní sí wàhálà kankan mọ́mì mi Júmi rè o ìyàwó mi ti fẹ́ fẹ́ Júmi mọ́mì mi nìyẹn màmá mi gan. ó máa mọ̀ dáadáa. ẹ máa mọ̀ jù bẹ́ẹ̀ lọ Júmi nìyẹn. kí wọ́n tó sọ. ó ń gẹ́gẹ́ láyà. àyíkó tó èmi kọ́ máa mọ̀ jù báyìí. èmi aṣáájú ọmọ ọlá ò ní ìpè fún un. Gba Ọlájùmọ̀kẹ́ ọmọ Balógun. Gba Ọlájùmọ̀kẹ́ ọmọ Balógun. Gẹ́gẹ́ bí ìyàwó mi. Gẹ́gẹ́ bí ìyàwó mi. Láti òní ìlọ. Ní ìgbà ẹ̀rùn. Ní ìgbà ẹ̀rùn. Àti ní ìgbà ìpọ́njú. Ní ìgbà ìpọ́njú. Títí ikú yóò fi yà wá. Ẹ fún ayé lórúkà. ìrìn àjò mi kò ní pẹ̀ kú o. ìrìn àjò mi kò lópin. Èmi Ọlájùmọ̀kẹ́ ọmọ Balógun. Èmi Ọlájùmọ̀kẹ́ ọmọ Balógun. Gba aṣáájú ọmọ Ọlánìpẹ̀kun. Gba aṣáájú ọmọ Ọlánìpẹ̀kun. Gẹ́gẹ́ bí ọkọ mi. Gẹ́gẹ́ bí ọkọ mi. Láti òní lọ. Láti òní lọ. Ní ìgbà òjò. Ní ìgbà òjò. Ní ìgbà ẹ̀rùn. Ní ìgbà ẹ̀rùn. Àti ní ìgbà ìpọ́njú. Àti ní ìgbà ìpọ́njú. Títí ikú yóò fi yà yín. Títí ikú yóò fi yà wá. Ajá dẹ́rì yẹn ó láìkì eku ọ̀bọ dẹ́rì yẹn ṣẹ̀mọ̀ kó fẹ́ràn gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá mo láìkì obìnrin torí pé obìnrin ló bí mi kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. a ní kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. mo ní pé kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. a ní kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. sẹ́mi ni mo mọ bí mo ṣe jù lógo mi o lógo. èmi ni mo mọ bí mo ṣe jù lógo mi. ogogoríko. Mọ́mì, ẹ wá lọ jẹun, oúnjẹ yín ti rẹ́dì. Kí wọ́n ṣe kí ni? A ní kẹ́ wá lọ jẹun, wẹ́ẹ̀ ní jẹun ni. Ṣé mo sọ fẹ́ pé bí ń pa mí ni? Ṣé nígbà tí mo dé bí báyìí mo kébi fún ẹ? Mo ní mi tí ìjẹun kí n tó kúrò ní ilé mi. Mo ní kó pé ọkọ ẹ fún mi. Mo lọ́rọ̀ bá sọ. Ó ní kí n wá jẹun. Mọ́mì ṣe ṣì ń bínú lórí ọ̀rọ̀ yìí ni. Ṣé ṣì ń bínú náà ni? Ẹ má bínú o. Màámi, ṣé ń bínú ni? Lọ́pọ̀ ọkọ ẹ fún mi. Mo ní mi jẹun àbọ̀ràn wa ń bẹ ni. Mọ́mì, ẹ̀rọ mẹ́ta mà. Júmi, mo expect pé kí n bá mọ mí lórí dining table ní ṣe báwọn lóṣù oúnjẹ lẹ́fún látẹ̀lọ́. Wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹun tán kó tó máa bọ̀ ni. Bóyá kan tó lọ ṣá, wọ́n á jẹun. Wà á dẹ̀ ti fún ọ ní díríǹkì náà. Mọ́mì, kí wọ́n á ní kí n fún yín báyìí máa. Mọ́mì ṣe fún yín ní John Simon ni àbí Eva? Mi ì mú nǹkan kan máa bọ̀ ní àtẹ́ lọ́rọ̀. Mami.
sí ọmọ aṣáájú àbí kí ni wọ́n pe orúkọ ẹ̀ kí ló ṣe jẹ́ wípé tí wọ́n bá ń gé ẹ̀yìn olórin lọ́wọ́ ẹ máa ń bọ òrùka àbọ̀ ọ̀rẹ́ pé ìwà tó wù yìí ó ti jọ tajọ́ mọ́ gbé nísòro náà ọmọ tó jókòó yìí ṣé àbúrò ẹni ṣé ẹbí ẹni àbọ̀ bí ní ẹni ló ṣe láti máa gbénu ilé ẹ̀ dábì lóhùn dáhùn náà. màmá mi ẹ má bínú mà gbogbo ọ̀nà tí má gbà tí má fi ṣẹ̀yìn ẹ ṣáà dáríjì mi mọ́mí ìṣe rí èmi àti Júmi tẹ́ rí yìí a fẹ́ràn ara wa gidi gan ni mo dẹ̀ rí pé ìfẹ́ tọkàntọkàn la ní síra wa kódà bó ṣe wà yìí gan èmi àti ẹ̀ àti lọ sí rẹ́gísírì tẹ́pá ti lọ ṣe ètò ìgbéyàwó láàrin àwa méjèèjì. ẹ ti ṣe kí ni. àti lọ sí rẹ́gísírì mà. ń gbọ́ Jùmọ̀kẹ́. bẹ́ẹ̀ ni mọ́mí. ẹ ti lọ sí rẹ́gísírì ṣé nídìí ilé ètò yìí tí èèyàn bá máa mú obìnrin lọ sí rẹ́gísírì tó ń lọ kí òrùka bọ̀ lọ́wọ́ àwọn fẹ́mi ìyàwó kì í sí mbẹ̀ so wọ́n máa ń dáfẹ́ ni òun ọmọ ni òun lọ sí rẹ́gísírì without my consent irọ́ ló pa o yẹ̀yẹ́ ara ẹ ló ṣe o ì tí ì fẹ́ yàwó o ì tí ì fẹ́ ìyàwó ìwọ́n tiẹ̀ sórí tí o bá kó ẹrù ẹ kó o bá mi nílé. ọkọ ìrọ̀ṣọ́ ìyàwó sàrà. aṣáájú ọmọ akọ̀dé mi ìfẹ́ òtítọ́ ni mo ní sí ọ kò sì sí ohunkóhun tó lè yí mi lọ́kàn padà. aṣáájú congratulations ìyàwó yín ti lóyún. Allahu Akbar ìyàwó mi ti lóyún ọlọ́run àṣẹ o oṣù mélòó ni dókítà. test read pé 2 months old ni oyún náà. oṣù méjì ti wà ní ẹ̀ báyìí ọ̀la tá à ń wá ọlọ́run àṣẹ. kí ni wọ́n tá máa ṣe báyìí o mo ń wo bí atẹ́bá lè bá mi get special room kó bẹ́ẹ̀ sí take bed dress láti ìsìn torí mi ìfẹ́ kí nǹkan ṣe ọ̀la tá à ń wá yìí o. aṣáájú ọ̀dọ́ náà wọ́n máa need kan máa rest but wọn ò tún gbọ́dọ̀ rest jù wọ́n gbọ́dọ̀ máa ṣe exercise so nǹkan tẹ́ kàn máa ṣe ni pé wọ́n máa wá fún clinic wọn déédéé à lè máa carry out àwọn necessary tests títí dijọ́ tí Ọlọ́run máa fi ṣe yánu. Jùmí bèbè o lọ ti gbọ́ yẹn o dókítà ní o gbọ́dọ̀ ṣe wàhálà kankan pẹ̀lú bó ṣe wà yìí o gbogbo anything tó bá ti jẹ́ṣẹ̀ wàhálà tó fẹ́ ṣe pè mí o kò sí tí mò ń fara ṣe o kò yẹ mo wà ń lé o o gbọ́ kankan gbọ́dọ̀ iṣẹ́ látà ń wá o. tí èyí mo fẹ́ ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe kí ni Bọ́lá wà nílẹ̀ fún. wàhálà mi ò já sásán. àlójú má fi wá sílẹ̀ lọ ojú lọ bàrà. ojú má fi wá sílẹ̀ lọ ojú lọ bàrà. aláwa lọmọ yọ̀ọ̀yọ̀ kọ́mọ ọjà àwọn láyà. èké sẹ́rì mòjé àwa ní ìjìnlẹ̀ pàmpám. ta ló lè mòjé mi o yóò rẹ̀ ní tó lè mòjé mi. aláwa lọmọ yọ̀ọ̀yọ̀ kọ́mọ ọjà àwọn láyà. èké sẹ́rì mòjé pàmpám. ta ló lè mòjé mi o yóò rẹ̀ ní tó lè mòjé mi.
Aniki baby. Okay. Everything dey wa pa. Okay. Àná mi gidi. Oh baby mi, èmi lọ kí mo lọ relax. Okay there. Má ṣayé. Mo rò pé wàá ti lọ ní kẹ́. Àǹtí mi, ṣé mo sọ pé mo fẹ́ rí yín? Ṣé kò sí? Ẹ jókòó. Okay. Àǹtí mi, ṣé ẹ fi gbọ́ ẹ̀kẹ́ lọ bẹ̀ mọ́mì? Kí ni wọ́n lè yọ̀ sí yín kó lè ṣàdúrà fún yín? O ṣé àbúrò mi. Mo mọ̀ pé ìfẹ́ tó ní sí mi ló jẹ́ kó máa sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ báyìí. Àmọ́ sìn yìí o. Nǹkan tó máa jẹ́ kí inú mọ́mì dùn sí èmi àti aṣáájú ọmọ ó ti ṣẹlẹ̀. Kí ni àǹtí mi? Mo ti lóyún. Ọlọ́run mà ṣe o. Hey, congratulations. Olúwa ò ṣe o. Ìjọ kúnlẹ̀ yín jayọ̀ ló máa jẹ́. Tẹ́ bá ṣe ń forúkọ ọ̀tún kúnlẹ̀ báyìí lẹ máa fi tòsì dìde lágbára Ọlọ́run. A máa gbóhùn ìyá máa gbóhùn. Àmín. Olúwa ò ṣe o, wọ́n máa dúpẹ́ o. Ogogo ni kó alára tààrà bọ́ sórí ilẹ̀ èdè wa. Ó kàn sọ ní jápọ̀, ó lálá sí ipò. Bẹ́nikẹ́ni tó bá mọ̀ ọ́n o. Ìyẹn bẹ́nikẹ́ni tó bá mẹ̀rin rí. Bẹ́nikẹ́ni tó bá mẹ̀fẹ́ gbọ́ o. Bẹ́nikẹ́ni tó bá má dìtú o. Èṣí ti bẹ̀. Ọ̀rọ̀ èṣí ti ń bẹ. Ọ̀rọ̀ èṣí ti ń bẹ. Ẹ gbà bẹ́ ọ̀rọ̀ èṣí ti ń bẹ o. Ọ̀rọ̀ èṣí ti ń bẹ. Ogogo ni kó aláṣà kàṣà bọ́ sórí ilẹ̀ èdè wa. Ó kàn sọ ní jápọ̀, ó lálá sí ipò. Bẹ́nikẹ́ni tó bá mẹ̀rin rí. Bẹ́nikẹ́ni tó bá mẹ̀fẹ́ gbọ́ o. Ẹran bọ̀kọ̀tọ̀ yẹn àti ògúnfe yẹn mà ti ń kanlẹ̀. Màá ránṣẹ́ sí Yakudi bí kò bá wọn rà wá láti ọjà fún àwọn rẹ̀. Ó ṣe. Màámi, ẹ káàsán mà. Ẹ káàsán mà. Mọ̀mí, ṣé bẹ́ẹ̀ yìí là ń kí? Ìwọ ọmọkùnrin, kí ló wá ṣe ń lé mi? Kí ló wá ṣe ń lé mi? Jùmọ̀kẹ́, kí ló dé tó gbọ́ ọmọkùnrin yìí wá ká mi mọ́lé? Kí ló gbé wá ṣe ń lé mi? Ṣé gbogbo ọ̀rọ̀ tí mò ń bá ọmọkùnrin sọ láti ìjọ yìí, yẹ̀yẹ́ ló rò bí mò ń bẹ́ẹ̀ ṣe? Ó fi pé mò ń bẹ́ẹ̀ ṣe dírámà àbí? Ó ní mi ìfolórin, mi ìfọmọ́ mi fólórin, àbí pa ni? Mọ́mì, ẹ má bínú sí mi. Mọ́mì, ẹ̀yin àgbà náà lè máa ń pa lówe. Ẹni a kì í gbókèrè ká mọ dídùn ọbẹ̀. Mọ́mì, tẹ́ bá dẹ̀ fà mí mọ́ra bí ọmọ yín tẹ́ dà mí mọ́mọ́ tọ́. Mọ́mì, mi ò ní bọ́ ọmọ jẹ́ ẹ̀. Láyé ń bí kọ́, mi ò lè fà ẹ́ mọ́ra, mi ò lè dà ẹ́ mọ́mọ́ tọ́. Ṣíjú kúrò lára ọmọ mi. Bí bẹ́ẹ̀ kọ́, wàá kan ìdún nínú iyọ̀. Jùmọ̀kẹ́, tí ẹ gbọ́ náà, ṣé ìwọ ò láròjinlẹ̀ ni? O ò ní ròrí ni? Etí mi ti kún gbòòrò. Gbọ́nà, ṣé o ká nípa ọmọkùnrin bó ṣe ń gbọ̀n tẹ́lẹ̀ ẹ́ sìn? Ó fi pé bó ṣe máa gbọ̀n tẹ́lẹ̀ ẹ́ lọ nìyẹn. Ọmọbìnrin mélòó mélòó ni wọ́n ló mọ̀ tó ti fẹ́ sẹ́yìn? Mélòó rẹ̀ tún mọ̀ tó jẹ́ kó sì máa fẹ́ lẹ́yìn ìgbà tó bá fẹ́ tán? Jùmọ̀kẹ́, àánú ẹ máa ṣe mí o. Ó wá rí ẹni mò ń bẹ́ẹ̀ sọ tó ń gba ọ̀tún wọlé tó ń gba òsì jáde fún ẹ báyìí. Ìwọ wò ná àwọn ọmọ ọ̀rẹ́ mi tó máa ń ná wọn fẹ́ ṣe àwọn tádáṣọ tádágèlè táṣe gbogbo ẹ̀. Àwọn ọmọ commissioners, àwọn ọmọ judges, àwọn ọmọ Jùmọ̀kẹ́, àwọn èèyàn ńláńlá, ọmọ èèyàn gidi ló ń fẹ́ kí wọ́n lọ́wọ́ tèmi sìn ó fẹ́ ṣe ìyàwó. Kán wá débi tán kán find out pé òun lórin lásán
lèmi fọmọ tèmi fún. ọkọ mi bàbá ẹ ó kú lẹ́nìí ó ti dòkú ọ̀run kò ní í wà láyé kó lajú ẹ̀ sílẹ̀ kíta lùbọ̀ kó wọ̀ èmi yìí o ní ìdè ní í ṣe nǹkan tó máa fi dá mi lẹ́jọ́ tó máa fi dá mi lẹ́bi lọ́rùn. Jùmọ̀kẹ́ ọmọkùnrin yóò ṣe fífẹ́ fún ẹ o ò lè fẹ́ níṣojú ẹ̀mí mi ìwọ ọmọkùnrin yóò dé ń gbọ́ kò ń ṣọ̀rọ̀ ẹ̀yìn ṣùgbọ́n tó bá ní ò ní gbọ́ ò ní jáwọ́ gbogbo ọ̀nà báyìí ni màá bẹ́ẹ̀ fi kúrú ni màá bẹ́ẹ̀ fi dọ́gba ọgbọ́n kan tí mo sọ fún ẹ ọmọ mi ò ń ṣe fífẹ́ fún ẹ kó lọ wáyàwó tẹ̀ síwájú. mọ́mì aṣáájú tẹ̀ ń wò yìí kò ń ṣèyàn bẹ́ẹ̀ o aṣáájú nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ẹ̀yin náà ṣàdẹ̀ tí wá lé wọn rí ẹ ti rí i pé ọmọ oníbìí níran ni kẹ́dẹ̀ máa wo àìmọye àwọn obìnrin nígboro àwọn ọmọ olówó àwọn ọmọ olókìkí tó tiẹ̀ lówó ju àwa gan lọ tó ń lọ́lá jù wá lọ tó yẹ pé wọ́n fẹ́ kí aṣáájú fẹ́ àwọn ṣùgbọ́n aṣáájú ò fẹ́ wọn tó jẹ́ pé mi ì ṣáá ló kọpá mọ́ pé òun máa fẹ́ ẹ̀dẹ̀ tí wọ́n sọ pé mi ì lè fẹ́ ẹ fọwọ́ sí i ẹ jẹ́ kí èmi àti aṣáájú ká fẹ́ra wa. ó ń pọ̀ ọ́n tàbí ẹ̀ la àbí spirit mi ò fẹ́ ọkọ mi ò bá òun ò tẹ̀lé fẹ́. ẹ wò ó nǹkan tó máa jẹ́ kí n fẹ́ ó ti ṣẹlẹ̀ báyìí o. bí kíni kí ló ṣẹlẹ̀ tó fẹ́ fi fẹ́ kí ni nǹkan náà. mo ti lóyún. ó ṣe kíni ó ṣe kíni Jùmọ̀kẹ́ ìwọ lóyún olóyún fọlọ́ni ìwọ lóyún ọlẹ́nu láti fi pọ̀ lóyún wọ́n sórí bí wọ́n ṣe díjú yìí bí wọ́n ṣe dì yìí ẹ̀yìn méjì jẹjẹrẹ lórí sí tìlú mi ẹ wọ́n sì ta. a lọ bí kankan mọ́ mi. ẹ ṣe kíni ẹ lọ bí kankan ókè èmi á lọ síbi kan fún yín. mọ́mì sórí tó bá súnmọ́ mi tí bá fẹ́ kú igbá ẹ̀ tí fi fọ́ orí ẹ̀ àti wà tó nínú ẹ̀ ìfà ìmọ̀ ọ̀dẹ́ máa bọ́ sí. Jùmí ó ga ọ jẹ́ àfúnmọ́mí láàyè díẹ̀ sí ọlọ́run àbá kó sí wọn nù inú sì ń bí wọn ni ṣùgbọ́n má rọ̀. aláwa lọmọ yọ̀ọ̀yọ̀ kọ́mọ ọjà àwọn láyà èdè sẹ́rì lòdì wà ní ìjìnlẹ̀ pàmpám. ta ló lè lòdì mi o yóò rẹ̀ ní tó lè lòdì mi. yé nígbà pé inú fẹ́ máa rún mi. bàbá ẹ̀ kí inú ẹ tó torí ọlọ́run mi ìfẹ́ gbúrò ní orin lẹ́nujọ́ mẹ́ta yìí rárá ìyá àwọn àlọ́jọ́ máa ń jẹ́ àdúrà ìdíje ọ̀pọ̀ jẹ́ máa lọ. ojú mi. inú ìṣerun mi jọ́ kìíní àná rẹ̀ tí mo fi ní miscarriage. lágbára ọlọ́run ò ní ní miscarriage lágbára ọlọ́run ilé yóò ní bàjẹ́ wàá bí pẹ̀lú àṣẹ ọlọ́run jọjọjọjọjọjọ. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ jọjọ. Sweetheart mi, pẹ̀lẹ́, gaya mi, Jùmí, mi máa fẹ́ kó máa ronú. Nǹkan tó ṣẹlẹ̀ yìí kò máa sí nǹkan tó jù tí èrè. Jẹ́ ká máa dúpẹ́ tiwa ni o. Mọ̀ pé lágbára Ọlọ́run bá tún ṣe léyìí tó bá jẹ́ ìmọ̀ kó tún máa tún wá ṣe mí. Èyí tó bá wá ṣe yẹn, ó máa dúró tiwa ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Má ronú o, ṣùgbọ́n aya mi jọ fi ọkàn balẹ̀ o. Kò dẹ̀ má lọ rò pé bí àbí torí pé oyún bàjẹ́ lára ẹ pé bóyá mò ń sá lọ life làjẹ sáyìn mi níbi tí mò ń lọ. Ó dẹ̀ ní omi ló dànù àgbẹ̀ òfò mo mọ̀ pé lágbára Ọlọ́run máa tó ṣe mí láìpẹ́ yìí. Wàá máa rògùn ẹ káàkiri pé ẹ̀wọ̀n aṣáájú ṣe o ẹ̀wọ̀n tá aṣáájú ṣe o àbọ̀mọ̀
bó ṣe jẹ́ nìyẹn fọkànbalẹ̀ ṣùgbọ́n máa relax. I love you too. Àǹtí mi, ṣé wàá òkè? Ẹ pẹ̀lẹ́. Báwo lára yín? Ṣé ti jẹun? Ti jẹun. Ẹ pẹ̀lẹ́. Níkẹ́, ó rí mi báyìí. Ẹ̀yin náà tún ṣe bí obìnrin ni. Nítorí kẹ́ máa pẹ̀ tàǹtí mi. Mo ń pẹ́ tiẹ̀ bọ̀ ṣé mo kí mo fẹ́ràn ìyàwó mi gan. Ẹ pẹ̀lẹ́. Kí ló máa jẹ báyìí? Tó mo ní kí wọ́n béèrè ní kí lè sọ fún Bọ́lá kó bá yín pípẹ́ oúnjẹ. Ẹ pẹ̀lẹ́ àǹtí mi. Ẹ pẹ̀lẹ́. Bọ́lá máa ṣe. Ẹ jẹ́ kí n tètè sáré lọ. Kí n lọ bá Bọ́lá kó lè tètè bá yín pípẹ́ oúnjẹ yín. Ṣé gbọ́? Ó dàbọ̀ àǹtí mi. Èéfín ni wà kò ṣe é bò. Ọ̀rẹ́ mi, Tabala ní ṣòwò ìkà mọ́. Ẹni tí ó jẹ òun lé bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi. Mo pé káàbọ̀ báwo ni? Ṣé wà okay? Àwọn pa. Ṣé ẹ ní nice time? Ó ṣe. Kẹ́hìndé, ọmọ ẹ ń kọ́? Ó wà. Mo pé ní ọ̀lù ti gbúrò rẹ̀ wá gbẹ̀yìn náà. Ọ̀rẹ́ wa o. Jùmọ̀kẹ́ of course. Báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí? Ṣé bí mo ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Jùmọ̀kẹ́ fún yín? Àti gbà yín dẹ̀ ni mo ti sọ owó ẹ̀rùn tí mo ti fàwé ẹ̀yà. Mo pé lọ́lá. Àwọn tó fojú ọ̀nà owó kọ ẹbọrẹ́ mà ti bọ́ wọn láṣọ. Àwọn wo nìyẹn o? Àní wọ́n ní oyún bàjẹ́ lára Jùmọ̀kẹ́. Kódà mi ò gbàgbọ́. Mo ní láti gbéra tí mo tẹ̀lé wọn dé hospital láti lọ fojú ara mi rí. Oyún bàjẹ́ lára Jùmọ̀kẹ́. Bẹ́ẹ̀ni. Jùmọ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ṣé ẹ̀yin rí ẹni tó wùwà tí Jùmọ̀kẹ́ wù yẹn tó mú jẹ́rí ni? Kò possible. Èmi lọ sínú ilé Jùmọ̀kẹ́. Ibi tó ti wà nínú ìbànújẹ́ àti ìrònú. Mo pè mo ní kó jẹ́ kí n mú òun jáde. Mo mú jáde tán. Ẹni tí èmi wá nífẹ̀ẹ́ sí ni Jùmọ̀kẹ́ wá lóun fẹ́fẹ́ sílé. Jùmọ̀kẹ́ ò lè bímọ fún aṣáájú ọmọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Mo pé lọ́lá. Àjàbíjà ju èpè o. Àwọn tó ní wọ́ padà lẹ́yìn wa. Àyàfi tẹ́wé ò bá sin obì mọ́ lókun. Ẹ wò, aṣàjẹmàṣẹ ni àwa. Gbogbo ẹnu dẹ̀ ni mo fi sọ. Ẹni tó bá mọ Jùmọ̀kẹ́ kó lọ sọ fún pé mi mo pé lọ́lá sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ni mo sọ. Àdàbí tó bá yẹ pé ó máa ń rí ọmọ lẹ́yìn ìjò nìkan lókù ni mo pẹ́ rárá máa bímọ o. Ẹ wo inú mi ò dùn sí o. Mi ò nífẹ̀ẹ́ sí rárá. Tí bá wá síbi nǹkan mi ní gbọ́n kankan. Bí aṣáájú ọmọ ò bá tiẹ̀ sọ̀rọ̀, ìwọ obìnrin ńkọ́. Ṣé ọmọ pẹ́lẹ́ obìnrin ò ń pẹ́ṣú? Gbọ́ o, nǹkan rẹ ló pé kóyún máa bàjẹ́ lára obìnrin ni. Ẹ wá lẹ́ẹ̀ni bú mi gbọ́. Èmi ló yẹ kí n gbọ́ jù. Èmi ló yẹ kí n gbọ́ jù kò dìgbà tí wá ṣẹ̀ wá bí kí n tó gbọ́. Kò dùn mọ́ mi o, kò dùn mọ́ mi rárá. Mọ́mì. Jókòó. Ẹ má bínú sí wa. Kẹ́dẹ̀ máa wò ó. Aṣáájú ti ní ká ránṣẹ́ sí yín. Àmọ́ èmi ni mo ní kò ní da ká ránṣẹ́ ìjayà sí yín. Kò má ránṣẹ́ ìjayà. Ìgbà tẹ́ ẹ bá ránṣẹ́ ìjayà sí mi, ta ni wàá fẹ́ ránṣẹ́ sí? Ṣé ẹ tún lẹ́lò míì lẹ́yìn èmi ni? Ẹlẹ́ẹ̀fẹ́ ránṣẹ́ ìjayà sí mi. Nígbà tí n bá débi ni kì máa gbọ̀gbọ̀kúgbọ̀. Ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń gégi inú igbó ìyàwó alámọ̀bí tó máa wó sí. Èmi kọ́ ló yẹ kẹ́ máa fọ̀rọ̀ yín lọ. Ẹ jọ̀ọ́ èmi ò nífẹ̀ẹ́ sí o. Ẹ ránṣẹ́ ìjayà sí mi bí mo ṣe ń wí yìí o. Gbogbo tó bá ṣẹlẹ̀ bí ẹ máa fi tóbi létí ẹ jẹ́ kí n máa gbọ́ o. Wo aya mi, o ò lẹ́bi, mi ì báwọ̀ wí rárá. Ọkọ ẹ gan-an ni mo rí dá lẹ́bi. Ṣé bọ́kùnrin ni? Ó dẹ̀ mọ bí ìfẹ́ ẹ̀ ṣe rí lẹ́mìí mi. Òun ló ti ẹ̀yẹ kó yẹ kí n ti tètè gbọ́. Kò dìgbà tí bá ṣẹ̀ wá bí ni màá máa gbọ́. Àwa wí tán, oníyàá ìyàwó ẹ̀ ń bínú. Á bínú. Ṣé mi ò bínú ni? Èmi náà bínú, mo fi ṣoṣù, mo fi para ni. Ẹ fẹ́ ṣègbéyàwó. Ìwọ àtọkọ ẹ múra yín lọ, ẹ lọ ṣe ìyàwó. Ẹ sọ ayé àwọn aráàlú òyìnbó. Ṣé ẹ lẹ́bi ni àbẹ́ ẹ̀ lára? Ṣùgbọ́n kò sí ti máa ṣe sí o. Nítorí ìfẹ́ tí mo ní sáṣáájú ọmọ ni. Òun ló ń ṣe mí. Ẹ̀yin méjèèjì ni tèmi. Mo ti fi ṣoṣù, mo ti fi para.
èmi náà wà ní jìnnà síbí gbogbo tó bá ṣẹlẹ̀ ń bì àjọṣojú wa. Màámi ẹ má bínú mi fẹ́ kẹ́ bínú sórí ọ̀rọ̀ yìí púpọ̀ ẹ má bínú ẹ mọ̀ kémi náà mi kì í fi kankan bò fún yín ẹ má bínú ṣe rí ọ̀rọ̀ èmi àti ẹ̀ nítorí pé ọ̀rọ̀ màmá ẹ̀ tí ò tí ì lọ sí ìfẹ́ èmi àti ẹ̀ ló jẹ́ káà náà kára ṣe ní bòńkẹ́lẹ́ tí kì í bá ṣe pé torí ẹ̀ ni àwa gan máa ṣe ayé agbọ̀ràn àmọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣẹ́rí ti toyún dẹ̀dẹ̀ ń wí náà dẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ó mọ̀ pé gbogbo ẹ̀ ó dọwọ́ Ọlọ́run ó tún wá dọwọ́ ẹ̀yin ìyá mi gangan o ẹ má padà lẹ́yìn wa ṣègbọ́n màmá mi ẹ ṣe gan ni ẹ má bínú o ẹ gbọ́dọ̀ bínú o. mi ò bínú mọ́ Ọlọ́run tiẹ̀ ní padà lẹ́yìn wa sórí tẹ́yìn méjèèjì tẹ́ bá ń ṣe ti hospital tó lóyìnbó ẹsẹ̀ mi ti rìn èmi náà nà síta gbogbo tí n bá lè ṣe fún yín màá ṣe fún yín wá gbọ́ aya mi sórí àkọ́bí tó máa bínú léyìí mẹ́ta ni. kí ló dé orí mi gbé aya mi gbé bẹ́ẹ̀ ni mẹ́ta ni orí mi gbà aya mi gbà ẹ̀yìn mi gan ni máa fi gbọ́ ọmọ òun pọ̀ àwọn oníṣe kan mi dè mí. kò sí tó dùn tó màmá mi àpè ní kọ̀ọ̀kan mọ́ra lọ́wọ́ ẹ̀mí àgbẹ̀ kan ẹ̀mí àgbẹ̀ kan òun náà àgbẹ̀ kan. máa gbé tèmi lọ. ayé ẹ máa sọ pé kò dùn ayé ẹ máa sọ ìyá pé rẹ kò dùn. mo mọ̀ dúpẹ́ lọ yín gan bí mo ṣe gbọ́ ọ̀rọ̀ yín n ò mọ̀ pé ẹ tiẹ̀ jẹ́ àwọlé yín mèlè ta sí pé ẹ tiẹ̀ wá tẹ́tí sí tá a fẹ́ sọ àpọ́nlé tẹ́ ẹ wá fún wa yìí Ọlọ́run ò ní faṣọ àpọ́nlé tí yín náà yá ntí mi àti ntí omi inú gbogbo tó lọ sí fún yín pátá Ọlọ́run ò ní bàjẹ́ ọ̀là fatia níta bá wa náà kò sí lórí ọ̀rọ̀ ọmọ yín Ìjùmọ̀kẹ́ àti ọmọ tí a aṣáájú nígbà tí mo gbọ́ pé ẹ bínú lórí ọ̀rọ̀ náà lọ́pọ̀lọpọ̀ ìyá ìfẹ́ tó létí èmi gan wá fojú inú wò mo rí bóyá kẹ́ ẹ bínú jù bẹ́ẹ̀ lọ torí bó ṣe èmi gangan náà n ó bínú lọ́pọ̀lọpọ̀ àmọ́ náà bàbá tó fojú kejì wò ó á rí pa ayé ti da yé ọ̀làjú àwọn ọmọ tá à ń bí lòdì òsìsìn bí a bá dé àwọn rírà wọn fẹ́ fẹ́ra wọn àfi káwọn òbí ọfọ sí o bí bẹ́ẹ̀ kọ́ wọ́n sọ lúwa rẹ̀ lẹ́nu ìdí tó jẹ́ àwa náà tí mo ní káwá bẹ̀ yìí èmi fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ọmọ náà fún wa kọ́ máa wá ọmọ fẹ́ lọ single as AGC. bàbá ẹ jọ ń tẹ torí ẹ wá bẹ̀ mí mi ò mọ̀ o ń tẹ torí ẹ wá sílé mi lẹ́yìn tẹ́ ń bẹ̀ mí sí i mo fẹ́ kẹ́ láyé mi ṣé pé mi ì tí ì ṣèjọ̀gbọ̀n tó nílé yín lọ́hùn lẹ ṣe ń bẹ̀ mí ni àbí pé bẹ ṣe wá ìyẹn ti mú ọmọ mi dání wá fún mi mo wá sílé yín jọ̀wọ́ ní mo ní kọ́ ọmọ mi tẹ̀lé mi ká lọ lé ó pàkú ọkọ̀ ọlọ́wọ́ ní lọ ẹ jọ torí Ọlọ́run táwa ní tẹ bá gbé fún ọmọ mi jẹ òní kẹ̀kẹ́ kó pọ̀ ṣó ti ilé yẹn. ìyá mi má bínú ò ní bínú ni wo ṣé wàá rí tẹ̀yìn bínú lé lórí tó bá jẹ́ mi ni màá bínú ju bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni ṣé wàá rí ipò tẹ wà tẹ̀ ń bínú yìí ipò náà lèmi náà wà táwọn ọmọ náà fi lọ rẹ́gísítírì wọn jẹ́ kémi tí mo jẹ́ ìyá ọkọ gbọ́ ẹ wá ní bínú jù tá a bá ní káwọn ọmọ náà kọ́ máa fẹ́ra wọn tó bá di pólíkàkù lọ fẹ́ ọkọ yìí tó fẹ́ yàwó tó bá wá níbẹ̀ tí bẹ́ẹ̀ ò bá rọgbọ fún wọn kọ́. ẹ jọ mọ ọmọ tèmi ò ní fẹ́ kò ní jẹ́ ọ́fíìsì ọ̀rọ̀ bọ̀ gbogbo tẹ kà sílẹ̀ yẹn mo reject ẹ̀ tẹ bá ti ń lọ lè yín kẹ́kọ̀ọ́ dání. ó yá ẹ wá máa lọ bá níbo ilé yìí ni ẹ ìdílé ìyá àgbà ìyá mi Fúlàní. ẹ kọjá báyìí. ẹsẹ̀ ń tó dùn mí gan o ẹsẹ̀ ń tó dùn mí gidi gan gbogbo àbùkù tẹ́ fi kàn wá lónìí ọlátẹ̀jẹ́ ni pé ẹ bá àrùn tí ọ̀yà wọlé gáàsì nù mí pàdé kí ló dé kí la ṣe fún yín tó bẹ́ẹ̀ àti ń bẹ̀yìn látàárọ̀ ẹ jòkó kalẹ̀ bí àpẹẹrẹ ẹ̀kọ́ ẹ̀ ń gbọ́ àṣìntà àṣọǹkọ̀ wọ̀nyí létí ẹ gbẹ́ fìmílẹ̀ jáde àrò òsìtẹ́ ẹ̀ máa kó báyà náà rè orí tí ìrìn kàmẹ́lá mú kó orò kí méjì bí níjọ́ ní àbùkù lójú ẹ̀ ni ìwọ́rí kí àbùkù ọkẹ́ ń tọ́kọ́ láàrin ni kí ló dé ẹjọ́ aṣáájú ni kì í ṣẹjọ́ ti yín torí ìgbé ọmọ ìgbèrè kan tó ń gbé sílé ìbẹ́yìn náà rí bẹ́yìn ṣe rí ẹnu ọgbà tó ọmọ ti yín lọ́dọ̀ wa ẹ̀rí bí ó ṣe rí ọyẹ kí ló yẹ ọmọ àdùn ni pé ọmọ ti yín ti ẹ̀fẹ́ gbajúmọ̀ tá ń gbajúmọ̀ nínú ilé yín lóòótọ́ àmà pé ẹni bọ́dì bí ilẹ̀kùn dánfó ẹ fi dídó ń dẹ̀bi ilé tèrò ṣùgbọ́n ẹ ẹ̀fẹ́ gbajúmọ̀ rí yes. bàbá mi ìfọwọ́ mi fọ́ lórí ṣé ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ kọjá lọ kí wọ́n máa lọ lé yín. àbùkù tó fẹ́ fi kàn mí ní sọ́ọ̀tì ní tọ́ ọ̀rọ̀ mo sì wò tààrà ẹ lọ sí family meeting nílé ẹ kọjá lọ sọ́wọ́ lé yín ni mo sọ. ọ̀dà àmọ̀lẹ́bọ̀lẹ́ mọ́lẹ̀ ọ kí n takú sí mi kí ló ṣe. mo fẹ́ pàdé yìí. ọ̀dà pọ̀ dákọ̀ ọlọ́pàá ọ̀sọ̀rọ̀ ọlọ́pàá jẹ́ àmà lọ àti pé mi fẹ́ jáde ọjí mọ́ kò ní jẹ́ jí mọ́ mi fẹ́ jáde. ojú ẹ̀ kọ́.
gbogbo mọ́sìnì yín ẹ wálé pátápátá. ewé ń wèrè inú yín tá mọ́sìnì rẹ̀ yà sóhun mọ́sùdì ìwọ́ tún ni. ọ̀bẹ o ọ̀ ń tọ́ ni àfi bí àkèrè. olùsìkòsì mọ́sẹ́ náà o. ẹ wò ó àti aṣáájú iṣẹ́ àtọmọ ọ̀kọ́ṣẹ́ gbogbo ohun mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí ọjọ́ lẹ́sọ̀ lọ́jọ́ òní abẹ́rẹ́ ni kí n jókòó láàrin yín báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ǹjẹ́ ara ẹ̀ tọ́ mọ ọkọ̀ tíṣẹ́ ìgbà ń jẹ́nu yín. ọmọ kó n pakọ mi. èmi wọ́n ń pè iṣẹ́ ránṣọ. iṣẹ́ ránṣọ. iṣẹ́ ránṣọ ní tẹ̀sí. ọgbọ́n bó ti sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ará oko. ẹ má dànù wo ẹ mọ̀ pójú ti là ọ̀làjú sì ti bá ṣẹ́ wa yìí náà bí wọ́n ti ṣe ń lo èbó làwa náà ń ṣe ní ìyẹn má bí yín tà tán ní sẹ́ kí yẹn ṣe ẹni ò ní ṣe ránṣọ bí ìgbà tẹ́ ẹ sì lúko ni. láyé àtijọ́ wọ́n ń pè wá ránṣọ ni wọ́n ń pè wá léjìká ní ṣọ́ọ̀bù ni wọ́n ń pè wá ní sábẹ́rẹ́ dowó àwọn míì gan máa pè wá ní sóyìn àmọ́ láyé ìsìn ọ̀làjú ti dé kò sásọ tí èèbù rán táwa náà rán bẹ́ẹ̀ bá lo òkè òkun bí ìgbà tó fowó ṣòfò ni dìsánà wo ni wá tí wọn ò ní lọ́dọ̀ wa náà ní òun làwa náà fi ń jẹ́ fásánà dìsánà kí mo pè fásánà dìsánà wèrè wọn ní sinmi jẹnu yìí wọn máa pè dáadáa nù fásánà dìsánà. fásánà dìsánà. èwo nílò kọ̀ọ̀kan nù òrìbó ti rí olùayé fásánà dìsánà lẹ́sọ̀ ọláfò ní sí ǹjẹ́ rí mi kí n jókòó láàrin yín báyìí àmọ́ ń gbà mo rí pé kó rí yín ọmọ bàbá burúkú ẹ mọ́ bàbá kó gbèsè bá lè ṣe yìí mo rí pé ó yẹ kí n bá yín ṣe lẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ òwò yóò rò pé òun kó bọ̀gà ìsìn kó bára rẹ̀ ni ìbẹ̀rẹ̀ òde bẹ́ẹ̀ láti ibi bọ́tìnì ẹ gbọ́ ẹni bá wọlé ṣe yìí tó jí aṣọ tí a kù tí òfin jíṣẹ́ wọn pé ọ̀gá o aṣọ tá a rán o ọ̀sẹ̀ kù o bí n bá wá bí ìkómọ yín tí mo bá sọ àlòkù mi lọ́rùn ọmọ yín wọ́n lu ọmọ náà pa lójú yín ẹgbẹ́ abẹ sùn. ẹlẹ́ẹ̀kejì ń bẹ èyí tó bá fi aṣọ àyìn tẹ̀sẹ̀ pólò máa yá èyí tó fi ṣàkóso abẹ́ aṣọ tó wá mistake tó fẹ́ yọ owó tásìrí aṣọ wá tú wọ́n yà lápò tẹ́ ẹ lè mọ̀ pé à ń ṣe sọ́nà náà dì sọ́nà làṣẹ ran dúrọ́sì tá a tún ran síngílẹ̀tì ní ọlọ́mọ bá yé mi jẹ́ ààrẹ mi sàmí ẹ tiẹ̀ mọ́ sí ẹgbẹ́ àbẹ́ ẹ̀bà ẹ̀bà nù ọmọ ṣe bẹ́ẹ̀ fẹ́ tó ṣe hùn sẹ́ẹ̀rì ẹ wòran nǹkan tí mo bá ní wúlé lórí rèé o ǹjẹ́ káwọn kọ́sítọ́fà wa kí ẹ tiẹ̀ mọ́ bọ̀ pé wọ́n bẹ̀ sí investigation sí i káwọn á rí gbogbo aṣọ wa tó ń báyìí ǹjẹ́ àfihàn ìwà rere hàn ní àfihàn ǹjẹ́ aṣọ ilé ìpẹ́wọ́n lójú sọ́dà kí wọ́n bá rán báyìí sílẹ̀ ìṣòwò ti wà yìí àbí kò yẹ ká sọ ẹ wòran ẹ wò bó ti ń mórí kọ ẹ wò ní wo bí ti ń wò ó sì mọ wò bí ewúrẹ́ nígbà tẹ́ ẹ bá wà burúkú tán kẹ́mìsì tẹ́ fọ̀ ẹ wà máa wo dọ̀ òbí tí ń wò ó dédédédédé àtọ̀jẹ́ pé bẹ́ẹ̀ náà ti rún nu. àbúrò mi kan nù useless well ló dùn lẹ́nu rẹ̀ tó èyí tó bá wùn nù yín kọ́ gbọ́ ńgbà ń bá lọ tán èyí tó bá wùn nù yín kó bú mi ìgbà kan ò ṣe kínní kò gbọ́ sùtì orí ẹlẹ́gàn ló bàjẹ́ ẹ gbọ́ Yorùbá èmi ò tiẹ̀ mọ̀ pé èèyàn ń bú mi alájí àgbà náà kọrin ó ní bí mo bá lọ tán kẹ́ mú mi bú ẹsẹ̀ búdọ̀ mọ̀ kẹ́ mọ̀ pè ránṣẹ́ ẹsẹ̀ búdà sọ kẹ́ mọ̀ wọ́ ròde ṣé ẹ rí gan ẹ lè sọ èbú di mọ́sìnì kẹ́ mọ̀ fi ránṣọ fún mi mi ọkọ̀ kí sẹ́sà ti mọ̀ lọ kò yé yín kí sẹ́ ti mọ̀ lọ. ẹ kí jòkó sá. àdìmí. sá.
àwọn tán ni wọ́n kó aṣọ wá láàárọ̀ ìsìn kó wá. wọ́n ti gbé wá sà. ǹjẹ́ àwọn tí wọ́n láwọn wà sanwó sí wọn ti sanwó. wọ́n ti sanwó sà. wọ́n ti san. bẹ́ẹ̀ ni sà. ń bo tẹ́sítà wá wà. kò yé mi sà ẹ má bínú sà. ọmọ tẹ́sítà. ẹ má bínú sà ẹ jọ sà. yé tẹ́sítà ò yé ọ kí n mọ gbà kọ̀wé tẹ́sítà ò yé wọ. kò yé mi sà ẹ má bínú sà. ìyẹn pọ̀ lọ sùkú. tẹ́sítà tí wọ́n fi ń ṣe náà. kò sí lọ́ọ̀ mi. wọ́n fi ń tú wáyà àmọ́ mi ń tú ọrùn. sálù kí ni tí ẹ fi ń sanwó sí báńkì òun mo ní ọlọ́rin gbé wá ìwé báńkì lélẹ́ẹ̀bù ń pè ní tẹ́sítà simple English. ok sà ẹ jẹ́ ẹ lọ mọ́. ìyá tó béèrè ìfowójóná kéèyàn ọmọ mọ nǹkan tí wọ́n ń pè ní tẹ́sítà lásán ìwé tí wọ́n fi ń gbowó ní báńkì àfihàn pé àṣàwó wọlé ó sì kàtì ọmọ ṣe o kò síwèé gidi mọ́ ńgbà tí tọ́já pé àárín bíi máìlì méjì táwọn kàwé lábẹ́ òpó náà kan ládùúgbò kan sí ọ èwo tó máa lábí ní gan sọ̀rọ̀. bàbá ṣe kí n máa bá ṣe lọ. ẹ̀yin mi ní kọ́ ọ̀pọ̀ sí pàkọ́ mi dọ̀wọ́ ẹ o. dáàdi ẹ̀ ká sì sà. ẹ ǹlẹ́ o jèrè ẹ pẹ̀lẹ́ o ẹ ǹlẹ́ o. ṣé kò sí. kéèyàn gbọmọ ṣiṣẹ́ àdìmí tẹ́sọ̀rà àkántánsì kọ́mọ̀mọ́ tẹ́sítà ní báńkì ìdádúró ní ó gbẹ̀yìn ọmọ tí ó kàwé tó lu jìbìtì sábíkẹ́ẹ̀tì wá bí ẹ lẹ́ òjèrè ṣé mo lóde lónìí ni. n ò rò pé mo lóde lónìí tẹ́ ẹ kàn dúdú yìí ó sú mi o ẹ mọ̀ bínú sí mi ojú mi ti tékèwé lára yín ni. dáàdì ẹ fẹ́ sọ pé ẹ̀rọ mi mú àbí. mú wọn náà pé ojú rẹ̀ yìí family àmọ́ mílíkì tó wá jẹ́ ní ìmọ̀ rárá. èmi ọmọ yín Ọlájùmọ̀kẹ́. jómi sẹ́gun mẹ́rin. ẹ ká sọ. Jùmọ̀kẹ́ ọmọ máa ń pé dàgbà Jùmọ̀kẹ́. ọlọ́mọ mọ̀ pọ̀ ọmọ fọlọ́mọkẹ́ ó fẹ́ kí yeri ẹ̀ rí. jùmọ̀ mọ̀ tí ń hẹ́ldà kẹ́. ọlọ́wọ́ ìjà dára bí bàbá ní ọ̀tá wọ́n mọ̀ ti sàlẹ̀ ọ̀tọ̀ tí mo tó sà yẹn tí ni mo pọ̀ mọ́ mi mo tó sà. ewo rẹ̀ bí ejò àgbàdo yìí. ọkọ mi nìyẹn aṣáájú ọmọ. mo ò pa kányìn ọmọ ni mo ní ṣe ṣáájú aṣáájú àwọn wo ń bo síbo dáń lóhùn. aṣáájú ọmọ mi. aṣáájú ọmọ mo ò pa aṣáájú bàbá mo ti dá aṣáájú ọmọ aṣáájú ní kíláàsì nù. kọ́ ọ dagbádá jù bẹ́ẹ̀ lọ kankan mi. ọ wà padà síta ẹ̀kọ́ lé òsì lára rẹ rárá padà ta. wọn láti ní respect fún àwọn ẹ̀dálé fífò. ẹ rà sá. ọwọ́ lélẹ̀ ó sì rí mi. ẹ má bínú sá. ẹ má bínú sá. bọ́ọ̀tà náà bọ́ síta aláìlẹ́kọ̀ọ́. dáàdi ẹjọ́ ẹ má bínú. sílẹ̀ ìfẹ́ kọ́ hàn kó ọmọ tiẹ̀ sọ fún nígbà tó sì rí mi bí mo ṣe jókòó yìí ó yẹ kó lápàlẹ́ tí ó fẹ́ mi náà. amúnisẹ̀ pé padà kọ́ wọlé. aṣáájú. kọ́ tí ń fa akọ òsì tó ń ṣe náà nù. aṣáájú bọ́ọ̀lù náà ṣe ń pè ó kókó gbéraga. aṣáájú aṣáájú mọ́ mọ́ ọ́ èmi gan náà ń dẹ́sgí ni bàbá àtagídí lèmi náà panákí ni mí. káńtà kọ́ lọ̀gá sùnta òpó náà lọ̀gá sùnta wọ́n lè pé káńtà ń gbàkigbà àfi tí mọ́tò bá kọlu òpó náà nìkan ní òkú ọ̀láyé ẹ̀ àwọn ò sì ní jẹ́ kí mọ́tò ọkọlù à gbígbígbí báyìí la dúró. wọ́n mọ̀ dáadáa ṣebí músíkà ló ń kọ ọkọ̀ fújì ò tún kọ tòǹgbà. dáàdì. old school àfẹ́. sóòkè kọ tòǹgbà. àbàsìgbò alátọ̀tọ̀. ẹ má kìí dé ní sá. ṣé wọn náà mọ fẹsẹsì. àbójú yóò lu public. onífàájì ni bàbá.
bí ẹ̀mẹ́ta abẹ́ ẹ̀mẹ́rin kan ẹ ti wá síbi tí mo ti ń ṣeré bàbá gbá fàájì gan. ọ̀sọ̀ jínu. ọ̀sọ́ mi yẹ yàn. iye pẹ̀lú èèyàn ọ̀fẹ́ tẹ́ ò ń gbé mi mọ́ra mo ti rí ẹ má so ara ẹ ọgbọ́n ìmọ̀ọ́kàn lábùkù. ẹ má bínú sá. pẹ̀lẹ́ ìdọ̀bálẹ̀ rẹ pọ̀ ọ jìnnà sílẹ̀ ìdọ̀bálẹ̀ kan níwà nǹkan tó fẹ́ mú lọ ṣáájú sí ẹ wọ́ sí àká ìjókòó. àrí yín ṣe ò sí. dádì ẹ̀yin la wá rí o ẹ̀yin náà lè máa ń pòwó pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ. ò sinwin abẹ́kẹ́ ìyẹ́ ò jẹ́ sọ́rú ẹ̀ tí n bá gún ọ lẹ́bọ̀ báyìí gbogbo yín ẹ̀ ní ọ̀wọ̀wé mò ń pòwé wájú mi sọ́ọ̀mù mi ni ọmọ mi wọ́n ṣàgbọ́ pọ́kọ rẹ sọ̀rọ̀ mi ọ gbọ́dọ̀ ti mọ̀ mí dáadáa. ẹ má bínú ẹ má bínú. sọ̀rọ̀ gidi. dádì ọ̀rọ̀ màmí ni mo wá rí yín fún un torí ẹ̀ lèmi àtọkọ mi ṣe wá. ọkọ rẹ dà. tá a ń fi ọfọ kọ ṣé ìyá rẹ ló fi ọwọ́ kọ ni àbáwọn ẹbí ìyá rẹ àbáwọn ẹbí bàbá rẹ àbẹ́mi ọwọ́ àlàyé tí n tí kú wọ́n máa gbé ìkẹgbẹ̀yìn mi nínú ẹbí. wọ́n wọlé ọkọ olórí ẹbí ò ní mọ̀ bàbá kú káàtì ẹ̀ ní bàbá rẹ kú bàbá rẹ lọ́ mumú kù lèmi náà mumú èmi làbí tẹ̀lé bàbá rẹ wọ́n wà sí nǹkan kan nínú fámílìkì wa wọn ò ní jẹ́ kó lórí ẹbí ọgbọ́n èmi kan bí wa kan ni sọ́rọ̀ ẹnu bí òkú àṣẹ tí mo bá pa òun la bẹ́ gbé wọn ò fi ọfọ kọ òun tanra rẹ ni tí ń wù ẹtọ́ lẹ́wà tí ò níwà ó sì ní òbínú ọjọ́ òkú bí wọ́n sí ń dọ̀bálẹ̀ sí nínú oorun mi ọlọ́run bí ìgbà tó ń takò sí sùn ẹ fìdí lélẹ̀. dádì actually no mami ò gbà ká fẹ́ra wa nǹkan tó dẹ̀ fà á nìyẹn tèmi àti ọkọ mi fi lọ sí registry ká lọ ṣègbéyàwó bùnkẹ́lẹ́. ẹ ti lọ sí mínísírì ọwọ́ á ní kí ìyá rẹ̀ fọwọ́ sí wọn ò bí àbẹ̀kẹ́ rẹ̀ débẹ̀ kó fọwọ́ sí kínú pé kó lọ́lé ọkọ láì jẹ́ èmi tí mo jẹ́ olórí ẹbí kí n gbọ́ kí n sì fàṣẹ sí kí n sì sáǹfù rẹ̀ pé lóòótọ́ ọmọ mi lọ́lé ọkọ kí n mọ jẹ́ tọ́mọ mi fi lọ́lé ọkọ. ṣé wọ́n tọrọ rẹ̀ ní sùlọ́kà ni àbí mo fọmọ ṣe sádàkà irú ọmọ dáadáa báyìí tí ń tara rẹ̀ dànù tí n bá ṣe dáadáa kan bàbá rẹ̀ obìnrin sí lọ́rùn wọn gbọ́dọ̀ gbárù ẹ̀ bàbá yìí màmá alágídí ni bàbá rẹ̀ ibi ìjọgbọ́n wọn ti pa bàbá rẹ̀ a sì gbọ́dọ̀ fìjọgbọ́n lẹ̀ lé wa wọ́n lọ mínísírì wọ́n lọ mínísírì ta ló kàn bàbá mi ọmọ mi ọmọ mi èmi mo ní gbogbo eléyìí adébà sẹ́sì jókòjókò fìdí rẹ̀ lélẹ̀. ṣé wọn ẹ jẹ́ wọn báyìí sá. má wà bẹ́ẹ̀ ìwé ọ̀gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ afúnni ọ̀gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ní tí ń tọrọ owó ní bẹ̀rẹ̀ sóyọ ǹdẹ ọmọ mi ọwà ẹ̀yìn ẹ̀ mọ̀ wà ẹ múra yín lókùnkúndùn tọ́jú ìyàwó ẹ̀ sọ́gbọ́ kẹ́ ẹ̀ fara yín mọ́ra òrùka ti dọ́wọ́ náà kàlà èdè máa fòyà. aṣáájú òrùka ti dọ́wọ́ náà aṣáájú òrùka ti dọ́wọ́ náà ṣáájú kọ́lọ́ èdè máa fòyà. bàbá ọkùnrin bù wá mọ́ ọlọ́run máa rẹwà bó bẹ̀rẹ̀ fún wa lélẹ̀ aṣáájú níjọ́ lọ́jọ́ kàtí. 28 ni sà. 28 ẹ mọ́jọ tó bẹ́ẹ̀ ẹja sí lọ́la ó ti yá mi wọ́n ti fọwọ́ sí mo fi gbogbo ara sí sẹ́ẹ̀rí múra yìí wọ́n gbé aṣọ yìí ó dúró déédéé àmọ́ ẹ mọ́ kọmíṣàn aṣọ tẹ́ fi ṣèyàwó síta o èmi ní kẹ́ kọmíṣàn rẹ̀ fún o wọ́n wá ṣe dìsẹ́ńlẹ̀ fún yín àwọn tí wọ́n bá rí lọ́rùn yín wọ́n mọ̀ paṣọ lẹ́wọ̀ ẹ gbà bí n ti sọ fún yín ẹ gbà bẹ́ẹ̀ gbà ẹjọ́ mọ̀ ọ̀rọ̀ kéèsì lọ. ẹ ṣé bàbá. aṣáájú bàbá o. aṣáájú lẹ́yìn ọmọ. kò sọmọ mọ́ aṣáájú lẹ́yìn ọmọ. ilé ọmọ ìdíyà ẹ pẹ̀lẹ́ máa ìdíyà ẹ kú ìmọ̀ ìdíyà ọmọ yìí máa láìsí o lọ́wọ́ kan 20,000 ẹ wá ní mọ́ fọmọ fọkọ mo ní kó mọ̀ gbé lọ pátápátá kọ́ mọ́ padà wá dúmọ́ láéláé 20,000 kì í sọmọdé owó ṣé mo ṣe ẹni tó fẹ́ fẹ́ yàwó nù àwọn ẹlòmíì wọn mọ̀ fọ́ rárá bí okúrú náà ni
ọtọ́ bá pò ó sì fàwọ́ jáde ẹ̀yìn tẹ́ wá bá wá sẹ̀yẹ àti dúpẹ́ á kọrin ìyàwó fún yín ìyàwó ilé ìyá òòjọ́ lé ọkọ ìyàwó ilé ìyá òòjọ́ ọgbẹ́ ká tó bá wọn kó mọ ìyàwó làkọ́ gbé ìyàwó lá ọ̀nà gbà mẹ́lọrin ọlọ́kọ́ kẹwàá kọ́ kẹwàá. Tolú, pẹ̀lẹ́ ọkọ mi. Yes ma. Àwọn ti Amẹ́ríkà ńkọ́? Àlàáfíà everybody wà. Mo ṣe bí ìwọ àtọkọ ẹ ni màmá yín sọ pé máa jọ wá síbí. Bẹ́ẹ̀ ni, but ó lọ ṣe àwọn runnings kan, so mo wá ní kémi lọ opportunity yẹn kí n fi wá wo aṣọ tọ́nìkì wá gbà lọ́wọ́ yín. Ó dà bẹ́ẹ̀ náà. Wo aṣọ yìí. Kí ló ṣe rí sí? Mo like ẹ and lilac colour tó jẹ́ yẹn ni best colour mi, so mo really like ẹ, ó wà okay. O like it? Yes, mo like it. Eléyìí ti wà okay. Okay. So how many yards lele nsìn? Ọ̀pá 10 ló wà ńbẹ̀. Tó dá fún wa tọkọ ẹ̀. Ẹ kọ́ ọkùnrin ní ọ̀pá 5. Okay. Okay. Now aṣọ méjì ni màmá ẹ̀ sẹ́ pé ẹ máa ra o. Eléyìí ńkọ́? Mo like colour yẹn. O like it? Mo prefer tọwọ́ lady. Okay. Eléyìí wà. Eléyìí ńkọ́ báyìí? Eléyìí wà okay. Eléyìí wà okay. Mo like combination blue and yellow yẹn. It's okay. So how many yards lele? 10 yards lele náà. Ó ti dá gbà yẹn. So a jẹ́ pé méjèèjì ilẹ̀ máa mú. Bẹ́ẹ̀ni. So kò wá. Bíọ́lá. Ma. Oya. Gbà kó lọ pack aṣọ yìí. Gba méjèèjì kó lọ kó sínú carrier bag. Okay. Kó bá wọn pack ẹ̀ kó gbélé padà sínú show glass. Okay. So kí ni price àwọn méjèèjì? Ó ti. Wọ́n fi price lẹ̀. Èmi àti màmá ẹ̀ á sort ẹ̀ out. Ẹ ṣé gan ni o. Káàbọ̀. Kó bá mi kí ọkọ ẹ o. Ẹ ṣé ma. Yes ma. Mama get back sí yín. All right. Ó dàbọ̀ já. Olórí ẹbí. Kí ló dé bí ẹ jókòó? lórí nǹkan tó da tí ò léwu àtiwájú àtẹ̀yìn tó ń bọ̀ ọ̀rọ̀ jókòó kọ́ ọmọ bá wa tó lójú ń kán mi gan sórí mo fẹ́ kó o wọnú àwọn aṣọ yìí kí ẹ kó wá sí bátìrì mi kí ẹ sì rán fáwọn ọmọ yìí àtọkọ ìyàwó ni o àti ìyàwó ni o àtàwọn ìyá ìyàwó o àti bàbá ọkọ o àtọmọdé ilé o àtàgbà ilé o àtobìnrin ilé o àtọ̀dọ́ ilé o gbogbo wọn kí wọ́n máa sọ ká sì ti rán ní bátìrì wa ká kó aṣọ sí ẹ lọ́rùn bàbá lọ́jọ́ ìyàwó mo ti fọ ọmọ fọkọ kí ọmọ ẹ lọ wọn ì fọ ọmọ fọkọ ọmọ ẹ̀jẹ̀ kọ́ ọmọ tó ń wá ọmọ tiẹ̀ ti ṣe dáadáa kò lóyún wá láti ta kábà níyàwó sàrà ọmọ kan wá ọwọ́ àfọkọ hàn wá ìwúyí wa ni ó sì ti kàwé ó ti ṣe nǹkan tí ó ṣe. bàbá olórí ẹbí wọ́n máa ń ṣe nǹkan lẹ́yìn ṣe sọ yìí. bàbá ọkọ mi ṣé Jùmọ̀kẹ́ wá fẹjọ́ mi sùn yín ni ẹ jókòó. mi ò jókòó. bàbá ọkọ mi kí Jùmọ̀kẹ́ mú ọkùnrin kó ń lọ sí rẹ́gísítì lẹ́yìn mi. wọ́n ti ṣàlàyé ọlọ mínísírì wọ́n sì ti lọ mínísírì wọ́n ti ṣètò onídàákọ́ńkọ́ wọ́n fẹ́ ṣe kí gbogbo ayé ọgbọ́n kí lù ọ́ mọ̀ bàbá wọn lè ṣètò pamọ́ olókìkí ń bàbá wọn èmi ló ṣe wọ́n tí wọn ò ní lè fa táwọn ọmọ yìí lẹ̀ jẹ́ kí wọ́n fẹ́ra wọn mo ti fàṣẹ sí. bàbá ọkọ mi ẹ lè fọwọ́ lálẹ́ fún mi èmi ni mo bí Jùmọ̀kẹ́ wọ́n lè ti ṣèlérí wípé ní ìṣojú ẹ̀mí mi kò ní fáṣáájú. wọ́n fẹ́ra wọn. a ní kò ní fẹ́. ǹjẹ́ ọmọ bí mo ṣe jẹ́ sí ọ ǹjẹ́ ọmọ bí mo ṣe jẹ́ sí ọ sọ́mọ pé nìkan ló yẹ kí n sún ọ lópo tí o bá ṣe pé mo ti níyàwó bá pàṣẹjù ti wọ̀ ó yẹ kí n sún ọ lópo ni àbí kí ló burú ni pé àbúrò ó súpò ẹ̀gbọ́n rẹ̀ ṣé ọ̀pọ̀ jù n ò sì súpò rẹ̀ nu mọ láti láṣẹ nínú ilé òun kí n lè láṣẹ náà ní ìṣeré bọ́ ní ìkankan pọ̀. wọn náà mo tàkà oṣù dànù máa ṣe ń lọ pé owó rẹ máa ṣe owó burúkú. ọgbọ́n àwọn ọmọ òun wọn ò fẹ́ ara wọn ọgbọ́n. èmi ń sọ fún yín pé ní ìṣojú ẹ̀mí mi Jùmọ̀kẹ́ ò ní fẹ́ aṣáájú olórí o. ọmọ tí a ní ìmọ̀sí láti lórí ọmọ tí a àwọn ará ọmọ tí a àwọn ará ọmọ tí a ìmọ̀ wọn bẹ̀rẹ̀ sí bọ́ ọmọ tí ń gbọ́ ọmọ tí a tí a tí a tí èso ọmọ tí ń nìkan. ẹ kú ìnáwó kò ní fẹ́ aṣáájú mi. ọjọ́ rẹ̀ lójú jù. kò ní fẹ́. kò ní wọ́n bẹ̀rẹ̀ àwọn. bàbá lórí ẹbí kò ní fẹ́ o. ìyá àjùmí. kò ní fẹ́. ìyá àjùmọ̀kẹ́s. mo ń gbọ́. ìyá àjùmí. mo ń gbọ́ ti yín. òdodo ọ̀rọ̀ wọn sọ fún ọ tí n bá jára sẹ́nu ilé tó o sì mọ̀ mí gẹ́gẹ́ bí olórí ẹbí tó o sì lọ́kọ mi tó jẹ́ mi àṣẹ́gun. àṣẹ ògùn o àṣẹ ògùn. ìyá àjùmí àṣẹ́gun. àní kò ní fẹ́. ìyá àjùmí ìyá àjùmí olóyè ẹbí ìyá àjùmí olóyè ẹbí àní kò ní fẹ́ sẹ́. aṣáájú àní fẹ́ sẹ́. torí ọmọ mi ò ní fárẹ́ yìí aṣáájú ni ó fẹ́ kí ẹ fárẹ́ yìí. níṣojú ẹ̀mí ni wọn ò ní fẹ́ ra wọn. bí wọn bá ṣe lójú ẹ sọ fẹ́ kàn ṣe lẹ́yìn. wọn ò ní ṣe lẹ́yìn mi wọn ò ní fẹ́ ra wọn láéláé wọn ò sọ nìyẹn. wọn ò ní ṣe lẹ́yìn rẹ
a sì ṣe lójú ẹ̀. ọ̀hún máa yẹ. wọ́n wá sọ fún ọ pé àwọn ọmọ ọlọ́run tiẹ̀ ti ṣe wọ́n ti mú déètì ọdún 68 òun ni wọ́n ṣe kò sí ẹ̀ tó lè yẹ. níṣojú ẹ̀mí ni wọn ò ní fẹ́ra wọn. ojú ẹ̀ tí a ti ṣe òun wọ́n wá sọ fún ọ pé fúnra mi báyìí ní ìjókòó bíi alága èmi náà ní ìjókòó alága dúró àtàlága àbẹ̀rẹ̀ èmi náà ní ṣe rere èmi náà ní ṣe MC èmi náà ní ṣe chairman èmi náà ní ṣe gbogbo ẹ̀ ayé mi ni wọn ò ní lákọ̀bọ̀. wọ́n máa yẹ ó lè ti yẹ. ìyá mi náà tó ń gbó lẹ́nu bí ọba tí mo dùn wọ́n lájẹ́ tọ́jú mi náà kúkú yẹ̀yẹ́ tọ́jú mi náà bàbá ní arúgbó tí mú kó ọ̀dọ́ kí ẹgbẹ́ mi wá sí èrè lórí ìbú tó kúkú yá tọ́jú mi náà lè kú irú ìyá tí ń jẹ ní àlùkò ọ̀pá ní lórí òde pa ìyá Jùmọ̀kẹ́ tó wá jẹ́ nínú wọ́n fi mi tí bàbá rẹ̀ lùkà ẹ̀gbọ́n mi bẹ́gbọ́n mi ti lọ torí bẹ́ẹ̀ kú lè bẹ́gbẹ́ mi kú mo mọ ìyá kú fún ọ̀sẹ̀ ẹ̀gbọ́n mi kú mo sunkún láti àwọn ọ̀dà lẹ́nu gbogbo ara níbẹ̀ mi kò ní rọ mo ní mo fẹ́ sunkún wọn jẹ́ mẹ́jọ mo sì sunkún wọn jẹ́ mẹ́jọ tí mo ṣe wà tẹ́lẹ̀ rẹ̀ ṣe mo yẹ ẹ̀gbọ́n mi náà lómi ara mi ti jò lórí pé mo sunkún lórí pé mo sunkún ẹ̀gbọ́n mi wà náà fún ọ̀rọ̀ ẹ̀mí torí mi ọ̀gá lójú mi omi òtútù yẹ mo ti sún gbàgbọ́ mẹ́jọ. ẹ̀yin lè lọ kó ọ̀rọ̀ àlùdá yìí sí ẹgbẹ́ ìgbéga wa fún yín kẹsùn pẹ̀lú kẹgbẹ́kẹ́ lè rí ìdànù wọn à ní fẹ́ àwọn ni mo sọ fún yín. àmàgbà tí mo jẹ́ èyí tí mo jẹ́ èyí mo sì dàbí láàmú yìí àdàbí tí ìlà sí pamọ́ mi lọ́mọ ẹ̀ mú. ẹ kú ìnáwó tó bá yà ní ẹ̀kọ́ ra ń jáde kúrò ní ṣọ́ọ̀bù mi. bẹ́ẹ̀ kò ní í sọ nítorí pé mi pẹ̀lú bàbá rẹ̀ ọmú kan náà lájọ mu omi ìyá wa tí o bá sì jọ mu omi náà lọ ta sómi náà lọ mu lòun náà sì mú lára mi títí ní òdìtọ́rọ́ mú lára bàbá rẹ̀ ọmú kan náà sì ló mú. aṣáájú olórí o Jùmọ̀kẹ́ ò ní fẹ́. ẹ tètè sọ fún ọ báyìí bá mi kọ́ sí ẹ lẹ́ẹ̀kan sí. ìgbà yìí kọ̀ sí kankan. ìtọ́jú mo túlẹ̀ ìkó mi padà sẹ́wọ̀n àwọn ọmọ yìí ọ̀ndì 68 táláwọn ó ṣe pàtì kò sẹ́ẹ̀ tó lè yẹ. ẹ ní ṣe. ògbómìdé lójú mi àwọn àṣẹ lójú ẹ èmi tí mo sọ rí kàkà kọjọ ó jẹ òjò àkọrí. láyé kò ní ṣe ṣe kò ní ṣe ṣe ni mo sọ fún yín yẹn kò ní ṣe ṣe. ṣe pé mo kò ní ká. ẹ máa kú iṣẹ́ o. àǹtí mi ẹ ti jí. mo ṣe dìde náà ni. ẹ pẹ̀lẹ́. àdúpẹ́. àǹtí mi kí ni orí bẹ́ẹ̀ ṣe. wọ́n ní kí n ràn yín lọ́wọ́ ni. ta ló ràn yín iṣẹ́. ta ló ràn yín iṣẹ́. àǹtí mi ẹ ti gbàgbé condition tẹ wà ní. ẹ má fi eléyìí tó tún ẹsẹ̀ dúró ẹ má fi gamble náà. ẹ má fi wàhálà ṣe láyé léṣe. bàbá yìí fẹ́ travel. mo dẹ̀ fẹ́ kó jẹun kó tó di pò lọ torí ẹ̀ mo ṣe ní kí n wá sáré ràn yín lọ́wọ́. ìyàwó iṣẹ́ ò lè rí tá a ti ṣe nísìn iṣẹ́ ò lè rí tá a ti ṣe nísìn àbí Bọ́lá. gbogbo ẹ̀ láti ṣe tán. Bọ́lá ìwọ lọ́sẹ̀ tébù tí èmi máa arrange nǹkan tó kù. ok. ẹ máa lọ àǹtí mi a máa yanjú ẹ ṣe gbọ́. Níkẹ́. àǹtí mi. àbúrò mi ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ o mo ṣẹ̀ṣẹ̀ mọ rírì ìfẹ́ tó ní sí mi ni torí tí kò bá ń ṣe ìwọ mi ò mọ bí mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ ayé mi gbà mo ṣẹ̀ṣẹ̀ gbà wípé okùn ọmọ ìyá òyì wò ó Níkẹ́ lágbára Ọlọ́run ìṣe tiẹ̀ náà aṣojú ẹ̀mí mi. àmín o.